ló mú fídíò yìí jáde lẹ́ni tí mo fi wá ṣe fídíò yìí òun ni declaration táwọn ọmọ Igbo ṣe lórílẹ̀-èdè Finland ẹ rí i pé wọ́n declare wọ́n sọ oyè state táwọn ní wọ́n ní 40 state nígbà kan rí Samuel Ekpa ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ tó ṣe àwọn analysis ó gé lára Ondo state ó pè ní state kan lára state ilẹ̀ Igbo Yorùbá bọ̀ oníbàmọ́dé ò bá gbọ́tàn àbọ̀ àrọ́bá wọ́n ní 1967 lára tó jẹ́ kí àwọn Igbo kí wọ́n fail nítorí pé kí ni téèyàn bá ń ṣe nǹkan wàá fọwọ́ ẹ mọ bó bá ṣe mọ but some people will just look at me and say that guy ó hate Igbo ni I don't hate Igbos I have them as friends but òtítọ́ ẹ jẹ́ ká sọ síbi tó bá wà you want to fight that some people are colonizing you don't force to colonize some people. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Yorùbá a fẹ́ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Adẹ̀mọye ibi tí Yorùbá dé but àwa already láti force ẹnikẹ́ni. Ìwọ tó o bá mọ̀ fúnra rẹ tó mọ̀ pé historically you are Yorùbá, then you will join Yorùbá when it is time. As a matter of fact, already àti force ẹ̀yàkẹ́yà. Ìtàn sọ wípé àwọn Benin ìran Yorùbá ni wọ́n ọmọ Oòduà ni wọ́n ṣùgbọ́n àwọn kan tún láyé ara wọn tún sọ pé àwọn ò kì í ṣe Oòduà ìdí nìyẹn tá a ṣe lè mú wọn mọ́ Oòduà torí pé kí ni èdè wọn gan ti yàtọ̀ sí tiwa for that reason àwa ìran Yorùbá tá à ń pariwo fún Yorùbá nation a ṣetán láti mú Benin láti mú wọn mọ́ ara wa and let me just say Edo as a whole a ready láti gbé wọn mọ́ra wa gẹ́gẹ́ bíi pé wọ́n jẹ́ Yorùbá nation ẹ̀yà tó bá wà ní Benin tí wọ́n feel àmì lẹ́dọ̀ tí wọ́n feel pé Yorùbá nìran wa o a fẹ́ bá Yorùbá lọ wọ́n á ṣe ìwé tá a dẹ̀ fi wọ́n sí condition ìpòkè bó ṣe máa ríre ìjọba fẹ́ tẹ̀lé wa because tó bá pẹ́ tó bá yá wọ́n á sọ pé wọ́n á marginalize wọn oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa rí tá máa jáde lára àwọn condition tá a dẹ̀ máa gbé wọn sí òun ní èdè wa yìí wọ́n gbọ́dọ̀ kọ́ Yorùbá by fire by force kì í ṣe eléyìí tó máa sọ Yorùbá tí wọ́n máa twist yẹ tí ò ní jọra wọn rárá lára àwọn tó claim pé Yorùbá làwọn ní ìgalà bọ́tẹ́ bá wo máàpù Yorùbá táwa gbé jáde tí mo máa fi hàn yín lẹ́ni kò sí ìgalà nínú ẹ̀ àgbégalà síbẹ̀ àgbé ẹ̀dọ́ sí because àwọn tá à ń sọ wọ̀nyí wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé àwọn fẹ́ darapọ̀ mọ́ Yorùbá tàbí àwọn fẹ́ dá dúró ọ̀dà o tàbí àwọn fẹ́ jẹ́ Igbo wọ́n lẹ́tọ̀ọ́ ní fọ́ọ̀sì wọn irú eléyìí táwọn ọmọ Igbo ń ṣe yìí and this is the mistake tí wọ́n ṣe ní 1967 nígbà tí civil war tó break out nígbà yẹn rí gbogbo ilẹ̀ Igbo yín dúró sí tẹ́ ẹ bá wò dáadáa according to the history ibi tí ilẹ̀ Igbo mọ nílẹ̀ Yorùbá lé ní state márùn ni ó wá ṣeé ṣe náà gẹ́gẹ́ bí ti Yorùbá ṣe rí káwọn náà sun wo àwọn state kankan lára Edo state lára Delta state lára Rivers state it is on record yìí pé 10% Igbo ló wà ní Rivers state but today the Igbos are claiming the whole Rivers state ipa wọn lónìí simply because of the ocean of the shoreline tó wà ní Edo Rivers state. Náà ẹ jẹ́ ká àwọn tí mò ń fún yín ní analysis yẹn wòyí gbogbo wọn pátá ni wọ́n ti fẹnu sọ pé Yorùbá làwọn but we are not going to force them torí pé kí ni àwa ń jà pé wọ́n colonize wa wọ́n fìyà jẹ wá àwa ò ní colonization tí wọ́n ṣe fún wa yẹn wọ́n force yẹn lé wa lórí ni so therefore àwa ò ní force ara wa sórí anybody ẹni bá fẹ́ bá wa lọ is welcome as far tó bá rẹ́dí àti tẹ̀lé òfin àti ìlànà tó bá rẹ́dí àti tẹ̀lé constitution wa already is free. That is point kan náà ẹ jẹ́ kí n wá kúrò ní gbogbo agbègbè yẹn kí n wá kọjá sí Kogi state ṣé o gbé lára Kogi àwọn ọlọ́kọjá pure Yorùbá ni wọ́n but àwọn Fúlàní claim pa àwọn fẹ́ gbàbẹ̀ wọ́n kì í dẹ́ ṣe pé wọ́n claim wọ́n ti gba ibẹ̀ torí pé kí ni ọba Yorùbá wà ní Lọ́kọjà tó jẹ́ ń bẹ̀ àwọn Fúlàní sultan gbé ẹlòmíì dìde ó fi jẹ́ emir of Lọ́kọjà ó dẹ̀ gbé láwà nílé lórí níbẹ̀ as I'm speaking with you ọba méjì ló wà ní Lọ́kọjà lọ́wọ́lọ́wọ́ báyìí ìkan ọba Yorùbá ìkan ọba Fúlàní but ìtàn gbogbo wa la mọ̀ pé ìtàn ó sọ pé Lọ́kọjà is ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gbọ́ orúkọ wọn torí èmi lọ sí ibẹ̀ dáadáa tí mo rin àwọn àgbàgbàgbàgbà kan lára wọn tẹ́ ẹ bá gbọ́ ìtumọ̀ Lọ́kọjà ìlú tí ọkọ ti ya ìtumọ̀ Lọ́kọjà nìyẹn ìlú ọkọ ya òun ni wọ́n sọ di Lọ́kọjà díẹ̀ ní eléyìí Yorùbá ni wọ́n upon that a fi àyè yẹn lẹ̀ fún wọn káwọn fúnra wọn decide tán bá fẹ́ tẹ̀lé wa or not we are not forcing ourselves upon anybody point kan nìyẹn o ẹ wá sí Kwara gbogbo ilẹ̀ mọ̀tàn Kwara gbogbo ilẹ̀ mọ̀tàn Ìlọrin láì sí àní gbogbo ilẹ̀ mọ̀ pé Yorùbá land ni but as of today àṣẹ Ìlọrin ọwọ́ àwọn Fúlàní ló wà àwọn ló ń pàṣẹ ẹni tó máa jọba ní Ìlọrin àwọn ló ń pàṣẹ yẹn wọ́n ti create emirate sí ibẹ̀ torí extent tó jẹ́ pé gbogbo local government tó jẹ́ ti Yorùbá ní Ìlọrin emir of Ìlọrin pápátá ló ń pàṣẹ ní Kwara state 16 local government ló wà ní Kwara 16 local government yẹn ẹ bá mi pín program ẹ bá mi share God bless you 16 local government tó wà ń bẹ̀ méjìlá nínú ẹ̀ 12 of it is Yorùbá territory tí ò ní àbùlàbùlà kankan nínú
tẹ́ ẹ bá kúrò ní Ìlọrin sí Jẹ́bà is about 120 to 130 kilometers. Ìlọrin sí Jẹ́bà mo dé ààfin kábíyèsí Jẹ́bà tí àwọn ìjòyè ibẹ̀ tí wọ́n gbà mí lálejò tí mo gbọ́ ìtàn tí Ìlọrin sí Jẹ́bà bá lè jìnnà tó yẹn mélòó wá ní Ìlọrin tí àwọn kan wá fo Jẹ́bà tí wọ́n wá sí Ìlọrin pàmò fẹ́ wá claim pé Ìlọrin pé ilé àwọn ni. Ṣùgbọ́n o níwọ̀n ìgbà tí wọ́n ti ṣe òfin wọn tán ti sọ pé Ìlọrin pé kì í ṣe ilẹ̀ Yorùbá àwa already àti force anybody torí pé kí ni gan ọmọ àlè ti pọ̀ gidi nílọrin. I am not sorry to say this. Gbogbo ẹ̀yin Ìlọrin tẹ́ bá ń wò mí tó bá dàbí pé mo kàn yín lábùkù ẹ fi ṣoṣo tẹ́ fi pa ẹ gbà pé èsúrú yín ló kọ́wọ́ yín gbépo. Torí pé kí ni àwọn Fúlàní tó wà nílọrin wọ́n ti wọlé tó ẹ̀yin tẹ́ jẹ́ original Yorùbá tó anẹ́sẹ̀ ló jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá gan-an nílọrin ẹ̀ mọ́ra yín mọ́ ẹ̀ mọ́ ipò yín mọ́ ẹ̀ mọ́ ayé yín mọ́. Ọmọ àlè tó jẹ́ àwọn ọmọ àlè Fúlàní ló pọ̀ jù nílọrin lẹ́nu. Àwọn náà wá dìde wọn wá claim yìí pé àwọn jẹ́ kinní kan. Upon that ààrẹ àti fọ́ọ̀sì Ìlọrin tẹ̀lé wa. Mo mọ̀ pé mo ṣe sọ ọmọ bí àwọn Ìlọrin tó jẹ́ ojúlówó Yorùbá tí wọ́n bá wà rìnrìn àjò yá máa bí wọn nínú. Àní fi Ìlọrin sílẹ̀ ṣùgbọ́n àní fọ́ọ̀sì yín ẹ̀yin lẹ máa ṣípà òwe Yorùbá ni ibi ẹni bá ṣípà ọmọ tó ṣípà ni bàbá ń gbé. Àní fọ́ọ̀sì ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá kúrò nílọrin tẹ́ rìn ọ̀pọ̀lọpọ̀ ìlú ló wà tó jẹ́ pé ìran Yorùbá ni tó jẹ́ pé ìran wọn Yorùbá ni àwọn tó ṣàn lọ láti Ọ̀yọ́ ilé títí tó fi dé àwọn ìlú tó wà ní àwọn ìgbómìnà gbogbo wọn pátápátá Ìlọrin ni gbogbo Yorùbá ni gbogbo wọn pátápátá. Now táwa kúrò ní gbogbo abala Nàìjíríà boundary ni mo fún yín o tó dẹ̀ jẹ́ pé tá a bá gbé yẹ̀ wò ní ti tòótọ́ ìran Yorùbá ni wọn ṣùgbọ́n tá a ní fagídí mú wọn join wa. Àwa bẹ́ẹ̀sì Yorùbá nation wa lọ́wọ́lọ́wọ́ yìí a bẹ́ẹ̀sì ẹ̀ lórí àwọn tó ń jẹ́ tó ń pè ní the 6 states of Yorùbá land which is Ondo state, Ekiti state, Osun state, Ogun state, Ọ̀yọ́ state and Lagos state. State mẹ́fà yẹn làwa sì dúró lé lórí for now. Ṣé mo ìpè ní Kogi àwọn okun wà ń bẹ̀ àtijọ́ rìnrìn àjò yìí ni kò sí dáhùn ṣe tí wọ́n bá wá ń ṣe gbogbo wa la mọ̀ àwọn wọ̀nyẹn ti show interest wọ́n ti ṣípá ìran Yorùbá dẹ̀ ti gbà wọ́n. Ní Edo state àwọn àkókò Edo gbogbo àgbáyé ló mọ̀ pé àkókò Edo yẹn they are part of Ondo state tẹ́lẹ̀tẹ́lẹ̀. Babangida àbí kí lorúkọ Abacha ló pín state ńgbà yẹn tó pín Edo state àkókò Edo tó pín mọ́ Edo state. Gbogbo bílò làǹpẹ̀sẹ̀ tó fi wọ àwọn àwùjọ gbogbo wọn pátá they are all Yorùbá tí ò ní wọ́n ní nínú gbogbo ìsọ̀bẹ all of them they are all part of Yorùbá land but lẹ́nu nǹkan wọ́n ti gé wọn mọ́ Edo state. Irú àwọn yẹn kò sí tá à ń ṣe tí wọn ò kì í bá wa ń ṣe kò sí ìgbésẹ̀ tá a gbé tí wọn ò gbé àwọn wọ̀nyẹn ti show interest and upon that àwa náà ò ní fi wọ́n lẹ̀ we are not going to force them. Mistake táwọn Igbo ṣe tó dẹ̀ sọ yìí pé oníjẹkújẹ tí wọ́n pè wọ́n ìkà tí wọ́n pè wọ́n òun náà ni wọ́n jẹ́ òun lẹ́sìn bàbá ń rí nínú state tí wọ́n láwọn declare yẹn o òun lẹ rí nínú declaration tó láwọn ṣe o náà ẹ wá fi gbogbo bẹ̀yẹn lẹ̀ jẹ́ ká kọjá sí orílẹ̀-èdè Benin Republic tí wọ́n pè ní Dahomey tẹ́lẹ̀ àwọn Benin Republic àwọn náà ń pè ní Dahomey tẹ́ ẹ bá wọ Benin Republic lẹ́ni about 30% to 40% of their population Yorùbá ni wọ́n ẹ gbọ́ mi dáadáa 30 to 40% of their population is Yoruba people. Àwa lọ́bẹ̀ mo rìn láti Kétu tó fi wọ Gẹ̀rẹ̀gbẹ́ tó fi wọ Pòbẹ́ tó fi wọ Àjàrà gbogbo ẹ̀ Ìfọ̀yín ilé gbogbo all those ìlú pátápátá sábẹ́ gbogbo wọn pátá Yorùbá ni wọ́n dẹ̀ lọ́ba at least ó kéré mo ti wọ ààfin ọba bíi 4 nínú Kútọ̀nù ńbẹ̀ tí wọ́n dẹ̀ sọ ìtàn fún wa categorically pé ìran Yorùbá làwọn o. Mo wọ ààfin kábíyèsí ọba ní Gẹ̀rẹ̀gbẹ́ mo wọ ààfin kábíyèsí Onífọ̀yín mo wọ ààfin kábíyèsí Alákétu nífọ̀yín ní Benin Republic ń bẹ gbogbo wọn náà dẹ̀ sọ categorically pé kò sí tí wọ́n bá fẹ́ ṣe ní Ifẹ̀ tí àwọn ò ní débẹ̀ táwọn ò ní lọ. So kí ni mo fẹ́ mú jáde ni wípé it is clear wípé gbogbo àwọn ẹ̀yà tá a dẹ̀ sọ tí wọ́n jẹ́ Yorùbá yìí gbogbo wọn náà fara wọ́n ṣí ẹ bọ́dà pẹ̀lú wa irú àwọn Ìfọ̀yín wọ́n ṣí ẹ bọ́dà pẹ̀lú kí náà ń pè Ìfọ̀yín wọ́n ṣe ẹ̀bọ́dà pẹ̀lú Ìdíròkò àwọn ni wọ́n fi ara mọ́ Ìgọ̀lọ̀ mọ́ Ìdíròkò àwọn Sẹ̀mẹ̀ wọ́n ṣe ẹ̀bọ́dà pẹ̀lú Badagry gbogbo àwọn ibi tá à ń sọ wọ̀nyí pátápátá gbogbo wọn pátápátá ló sì di ara Yorùbá easily for us we can claim them pé Yorùbá rèé tá bá fẹ́ bu fẹ́ tá bá fẹ́ ṣe máàpù wa jáde àkọ́ tiẹ̀ máa ra máàpù wa but àwọn àgbàgbà táwa sọ̀rọ̀ sọ wípé kò ní jọ àfi táwọn fúnra wọn bá decide pé àwọn fẹ́ bá wa lọ and all those things ló ní procedure gbogbo ẹ̀ ló ní procedure ló ní ètò tó fi máa ṣe tí ò ní sí pé bóyá àfọ́sí wọn ni àwọn fagídí mú wa wá ṣe ni kò ní sí wẹ̀ because
táwa bá gba Yorùbá nation wa a fẹ́ kó dàbí ti South Sudan tí wọ́n gba orílẹ̀-èdè wọn tí wọn ò ní rest of mind tí wọn ò ní sinmi tó jẹ́ pé èmi ogun ọ̀la ìjà tá a bá gba orílẹ̀-èdè wa kò ní sí ogun kò dẹ̀ ní sí ìjà mọ́ tá a bá ti gbà a lè jagun ká tó gbà o a lè jà ká para wa dáadáa wọ́n yìí ṣe eré àtẹ̀mí náà fẹ́ pa o ká pa àwọn èèyàn dànù dáadáa tó bá yẹ ká pa àwọn àgbà òfò àwọn àgbà ìkà àwọn olòṣì olórí ibú a lè pa wọ́n dànù kò sí tó burú mú ẹ̀ ìjà òmìnira ni kódà Ọlọ́run kan kò bínú sí ìyẹn lè wáyé ṣùgbọ́n tá a bá gbà tán pams tá a ti declare tí gbogbo ẹ̀ dúró kò sógun kò dẹ̀ ní síjà mọ́ intermama lé is development láàrin ọdún márùn-ún àkọ́kọ́ tá a gba orílẹ̀-èdè wa kí ẹnu ya gbogbo àgbáńlá ayé pé àṣẹ ìmọ́lẹ̀ àwọn adúláwọ̀ rèé lótìtọ́ àtòdodo that is what we want. àní fi agídí tàbí ipá àní fi gbé ẹ̀yà kankan jọ ìwà tí wọ́n bá fẹ́ wọn kọwọ́ bọ̀wé wọn jọ ìwà pé àwọn fẹ́ darapọ̀ Yorùbá làwọn àwọn ò lè fi Yorùbá lẹ̀ ìtò yẹ káwọn bàbá ńlá bàbá wọn ṣe ń gbà yẹn nìyẹn nígbà táwọn àwọn Yúróòpù tán mú wa tán pé wa tán gé ìran Yorùbá ṣẹ́rí tí n bá ń sọ̀rọ̀ mọ́mọ́ tí mò ń sọ nígbà tán fi tipátipá tán fi kùnkùn tán fi mú Yorùbá tán pín yẹlẹyẹlẹ àwọn òyìnbó pín wa yẹlẹyẹlẹ àwọn tọ̀hún náà pín wa yẹlẹyẹlẹ àwọn ti lé àwọn náà tún pín wa àwọn òyìnbó ló pín gbogbo dá omi wọ́n pín lọ mo ti sọ̀rọ̀ yìí fún yín nígbà kan rí àwọn ẹ̀yà tó pọ̀ jù ní Benin Republic orílẹ̀-èdè Benin àwọn ẹ̀yà tó pọ̀ jù bẹ́ẹ̀ ni àwọn èèyàn fọ́n àwọn ẹ̀yà yẹn náà ń pè ní fọ́n àwọn fọ́n yẹn pàápàá wọ́n ń san ìṣàkọ́lẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ìkan lára àwọn tó dẹ̀ san ìṣàkọ́lẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ so àwa lè sọ precisely bóyá Yorùbá làwọn náà I can't say ṣùgbọ́n ìtàn fi hàn clearly pé tó fi dé Togo tó fi wọ Togo tó fi wọ Ghana náà ti mú ìṣàkọ́lẹ̀ wá fún Aláàfin. So that is to tell you pé tá a bá fẹ́ claim ilẹ̀ à claim wọ Togo torí jẹ́ Benin Republic nìkan à claim wọ Togo à claim wọ Ghana part of Ghana is Yoruba land. ṣùgbọ́n àwa ò ní dánwò torí pé kì í ṣe ń dábàá wà after nìyẹn ìwọ̀nba àwa state márùn-ún mẹ́fà ẹ má bínú pé mo ń dárúkọ márùn-ún ìwọ̀nba àwa state mẹ́fà táwa nù Nàìjíríà yìí tá bá sì wo population wa kan kó jọ we are over 60 million kan wo population wa ju 60 million lọ so what are we talking? Kí la fẹ́ wá máa kán bí ta fẹ́ máa fagídí sọ pé lágbájá gbọ́dọ̀ darapọ̀ tàbí gbọ́dọ̀ darapọ̀. This is part of the reason I hate the so-called declaration táwọn Igbo làwọn fẹ́ ṣe. Òun ni mo ṣe rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n ń parọ́ ni wọn ò ní ìfẹ́ sí nǹkan tó jẹ́ òmìnira because ẹ bá ní di òmìnira ẹ kọ́kọ́ jà tó jẹ́ pé ilẹ̀ ti nílẹ̀ ẹ kọ́kọ́ jà tẹ́ ẹ gbà ẹ ní fagídí gba ẹ̀yà ẹlẹ́yà. Why must Igbo be claiming wípé àwọn ethnic ìgbé Igbo ni wọ́n? Calabar state Cross River Calabar. Everybody ló mọ̀ pé nínú Calabar yẹn there are many tribes nínú Calabar àwọn Efik wà ńbẹ̀ àwọn Ibibio wà ńbẹ̀ ṣé gbogbo àwọn wọ̀nyẹn àdé Yorùbá àdé Igbos tẹ́ bá wọ riverine area tó ń pè ní Bayelsa and the River State èyí tó pọ̀ jù nínú wọn ńbẹ̀ àwọn ìjọ ló pọ̀ ńbẹ̀ ṣé ìjọ wa jẹ́ bí Igbo àwọn Igbo ṣe títí wọ́n gé Ìròbò wọn lára wọn ni Ìròbò kì í ṣe Igbo. Yoruba are more closer to Yoruba than even the Igbos because I remember in that one pe nílẹ̀ Yorùbá pe wọ́n ní Isobo là ń pè wọ́n Isobo àwọn Sobo Isobo that one pe yẹn it is there is cordial relationship between the Yorubas and the Yorubas o la ṣe pe wọ́n ní Isobo so they are more closer to the Yoruba historically they are Yoruba more than the Igbos but it is clear that they are not Igbo. Kí lẹ̀ ń dààmú ara yín fún tẹ́ ẹ̀ fagídí why do you want to by force some tribes into your new acclaimed republic or nation? You are clamoring that British colonized you by force. Why do you want to force some people? Why do you want to force yourself to colonize some people by fire by force? Ìṣẹ̀kírí is Yorùbá, but àní force wọn. Gbogbo activities tá a ti ń ṣe, àwọn ìṣẹ̀kírí wọn kópa, kò sí nǹkan tá a ṣe nínú ìrìn àjò Yorùbá nation yìí, àwọn ìṣẹ̀kírí máa wà and they will participate. Ṣùgbọ́n síbẹ̀, àní force wọn. Ìdí ni wípé Yorùbá àwa tá a jẹ́ Yorùbá tó máa gbà ìpò jẹ́ Yorùbá we are ready àti force ẹnikẹ́ni torí pé kí ni we want peace tá a bá gba orílẹ̀-èdè wa tán àlàáfíà làwa fẹ́ kó jọba gbogbo ìjà tá a bá máa jà a máa jà á tó borílẹ̀-èdè wa ni and we are preparing for ìjà yẹn a dẹ̀ máa jà á so therefore ẹ̀yin Igbo ẹ má ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọlé Yorùbá this is what you did in 1967 and that is the 100% reason you failed to achieve that Biafra as a nation in 1967. Ẹ lè kúrò lórí ilẹ̀ yín àwọn Igbo wọ ilẹ̀ títí wọ́n gba Benin wọ́n wọ Benin wọ́n wọ ilẹ̀ wọ́n wọ Ondo state they entered ọ̀rẹ́ they want to go and conquer Lagos tí ọmọdé ò bá gbọ́ tán abárọ̀ bá àwa gbọ́ nítàn wọ́n wọ ọ̀rẹ́ wọ́n ti take over ọ̀rẹ́ wọ́n ti fẹ́ máa máàtì bọ̀ wọ́n fẹ́ wá gba Èkó imagine kẹ́ẹ̀dẹ̀ fo gbogbo ibi tẹ́ ẹ fẹ́ fò wọ̀nyí kẹ́ẹ̀dẹ̀ lẹ́fẹ́ lọ gba Èkó that Lagos is part of your land
This is where you made that very big mistake. That mistake of 1967, you are repeating it again. Why can't you limit that your Biafra nation to the 5 states of southeast Nigeria, just like what the Yoruba people are doing? Can limit here, come sorry, orílẹ̀-èdè yín yẹn, come sorry, state márùn, which is Anambra, Enugu, Imo, Abia, and Ebonyi. Why can't you limit it? All those, it's not possible now. Come on, cross river, can you possible? But when you have to go to them, talk to them, have a bilateral agreement, a very good understanding with each other. Then you can be together as a one nation. You don't force them. If you are forcing them, it means you are colonizing them. Because this is what the British did to us. It means you want to gain something from all those ethnics that you want to force to your Biafra. I am not their friends. At the same time, I don't hate them. But the truth must be told. And that is why I'm saying this. So that when they achieve it's not possible. Can't stop mistake it in 1967. Can't stop it. People claim what you want those about it. That is the beginning and the reason Benjamin Adekunle àti Olusegun Obasanjo ti gbogbo wọn ti team together. Can send àwọn commando, wọn third man in commando. Can war it, can pa Igbo ní pakupa ipaya, kan lé wọn dànù kúrò lọ́rẹ̀. Ìjà yẹn ní agbára dé bí pé ona ṣe ń pè ní Oleku ìjà ọ̀rẹ́. Bàbá tèmi Jambe, my own biological father, was part of them, of the army that fought in Lore to conquer the Igbos. Tẹ́ bá wá síbẹ̀ ṣe bá wọ́n lọ́wọ́ ò dá sí yín. Bàbá oní bàbá ń wò yín níran ni. Àwọn fẹ́ bá orílẹ̀-èdè ẹ̀jẹ̀ kan gbà. Bàbá yẹn ò dá sí yín. Bọ̀ nígbà tẹ́ ẹ gbéra, tẹ́ ẹ fẹ́ prove pé ẹ fẹ́ wá gba Èkó, ẹ fẹ́ gba Ondo state, ẹ fẹ́ gba Èkó. Kí ló ń dààmú yín ẹ̀yọ́ ọmọ náà? What is your problem? If you want to get your nation based on what you have now. And other states don't have to join you, they can come and join you via referendum or whatever, via agreement. I read history. There was a state in America to get America. Agreement. No one this state in America. But states to the United States of America, they joined America one by one. Initially, 13 states in America. That United States of America, 13 states in America. And they started reaching agreement. One don't come away, turn them back, turn them don't agree. From there, they started joining. Like joke. Today, there are 50 states. He said, California, Colombia, Chicago, he said, Chicago, Texas, Florida, never. Everybody don't maintain in Canton. Agreement, there are different nations on their own. But 50 states to all America, different nations entirely. Agreement in the join, there is no force. America did not force any one of them. Agreement. We want to join you. Okay, let us sign this memorandum. And they signed it. Look at them today. So, anyone say, because of landlocked, yet they are doing beautifully. So the economy wanted down and law. Around one country, now. Ethiopia, recently. Ethiopia fẹ́ ṣe seaport because wọn ò ní gbogbo ibi tí sea wà tó ti lè ṣe port ó ti wà lára Eritrea ó ti gé lọ because Eritrea ti jáde kúrò lára Ethiopia wọ́n ti dúró as an independent nation. Eritrea is an independent nation as of today. So gbogbo shoreline pápátá wà lọ́dọ̀ wọn. Àwọn náà dẹ̀ rẹ̀ economy wọn wà limited kò pọ̀. Ethiopia dẹ̀ fẹ́ ṣe seaport. Wọ́n ní láti lọ reach agreement pẹ̀lú Eritrea. Wọ́n jọ sign agreement pé o seaport yín ẹ̀yàn ọ̀dà ibi fún wa máa ń san tax fún yín lórí ẹ̀ káwa dẹ̀ máa lò ó gẹ́gẹ́ bí port ti wá. Very easy. And as of today, according to wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí bóyá wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ ti parí I don't know but iṣẹ́ ń lọ. Wọ́n dẹ̀ jọ agree síra wọn. Kò dẹ̀ síjà.
ẹ̀yin Igbo tẹ́ ẹ̀ bá ní serious online, you can reach agreement with the Niger Delta. Okay, wow, ẹ̀yàn dá àwọn party kan fún wa káwa náà fi máa ṣe import wa. Ká dẹ̀ máa rí ká lè ti bẹ̀ máa import export and importation kó máa wáyé ń bẹ̀. Ẹjọ́ reach agreement ni. There's no, you are telling somebody that is forcing you to be part of Nigeria, and you yourself are forcing some people to be part of Biafra. Which kind of lesson do you want people to learn from that? You have to stop it, because all this your Biafra state, if I work any 100 states, even if you like, you have 1,000 states. As far as I'm concerned, if that 1,000 states is in between that 5 states of the Igbos, you are free. I already at force anybody go join wa. I want to say total game out wa. I want ready. Want to show interest that we are Yorubas, and that is the Okun people of the Kogi state, the Ilori. No matter what, Ilori is Yoruba land, and this agrees. I am saying this categorically that even Edo State, Edo, Benin, who historically is part of Yoruba, part of OòDUA, we cannot force them because they didn't show interest in what we are doing. They didn't show interest, so we cannot force them. If they are interested, they will come and sit, and we will reach an agreement with conditions. If you want to join us, this is what you have to do. This is what you have to do. After all, there are nations in Africa that are not up to Benin City. Yes. Equatorial Guinea is not up to Benin. Saint Louis is not up to Benin City. I'm not talking of a state, a city of Benin. A city of Benin. Saint Louis is not up to Benin. Equatorial Guinea is not up to Benin in terms of population. I'm not talking of development or economy. And according to the economy, and discover Benin in terms of their economy. How much alone GDP we can control. So Tomba fair only pro condition because we don't want. You can see that I am not telling you saying in time rapid development, rapid growth, rapid development. The first thing in Africa, the tallest building in Africa, the best economy in Africa, the best this in Africa, the this, the that. In that one family, and we are preparing for whatever ija. Prepare yourself and let us fight it now. Immediately we make that declaration of our land, we are not ready for any battle. Developmental project la fẹ́ máa lé káwọn òyìnbó máa lanu ká máa bèrè pé kí ló ń ṣẹlẹ̀ irú orílẹ̀-èdè wo rèé níbo ni wọ́n wà látọdún yìí. That is what we want, and this is what I believe in. Tí gbogbo yín mọ̀ ipò ṣeéṣe ni mi ò sọ àsọdùn ẹjọ́ mo bẹ̀ yín. Those of you that are watching me, this is not a matter of exaggeration. You all knew ipe Yorùbá gangan ló gbé Nàìjíríà dúró. Kì í sọ̀rọ̀ àmì ìfi mọ́ra mi lẹ́tọ̀ọ́ pé mo jẹ́ Yorùbá. Ẹ jẹ́ ká mú tẹnu ẹ̀gùn kúrò. YGR we don't generate it. Okay, as at Mongo news kan lẹ́ẹ̀kan wọ́n ní Nigeria custom generate 2.1 trillion naira for the federal government. 2.1 trillion. Apapa custom from Apapa alone generated 1.9 out of that money from Lagos alone. And the custom stands 7 in Nigeria. We have 1 in Ondo State that is controlling Ondo Ekiti. We have another 1 in Oyo State controlling Oyo and Osun. We have another 1 in Ogun State. We have at least like 3 or 4 in Lagos. Then others, we have 1 in River State. We have another 1 in Cross River. We have another 1 in Kano. Then they are headquartered in Abuja. What are we talking? If we can be supporting Nigeria as it is, Nigeria Nigeria imagine that 2 trillion. Don't release it. I think maybe 30-40 minutes. Don't release the news in here. Go and search for it and read it. Oh, you call me Bono any as from Yoruba. 2 trillion from Yoruba land. When they call Abuja. And Abuja wa doko, Kano awa fe claim affect gbadu Lagos. Kebi affect gbadu Ondo State law. So go to affect gbadu kan ju Oyo State ju Ibadan. Imagine. Lowo to pa jade nile Yoruba won gbe wa fun ye tun je tabale lórí. No, ẹ̀yin tẹ́ ń wò mí ẹ wá sọ fún mi kó wá jẹ́ pé 2 trillion yẹn bó ṣe pa nílẹ̀ Yorùbá yẹn kó jẹ́ pé wọ́n kàn kó sórí nǹkan kan nílẹ̀ Yorùbá pé owó yìí o
Interfere fi ṣe rèé, ẹ jẹ́ ká pín sí state tó wà nílẹ̀ Yorùbá, kàn fi build the gbogbo university tó wà nílẹ̀ Yorùbá, kàn fi sọ di what standard. Imagine what our university will become. Tàbí kàn tiẹ̀ fẹ́ gbókè that money alone, ẹ jẹ́ ká fi build the railway round gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. That 2 trillion ó ṣe é, àmàjà tara wa jẹ, á tún ṣẹ́kù. Wọ́n kówó jẹ náà fi sọ fún yín pé wọ́n fi 2 trillion ṣe project kankan. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, olè ni wọ́n. Àìmọye project tó jẹ́ pé gbogbo nǹkan máa ná sí, ó lè má ju $1 billion. Tá bá máa gbé project yẹn jáde nínú budget, wọ́n á kọ 4 trillion, wọ́n á fọ $4 billion síbẹ̀. 3 billion tó kù, àwọn kan ló máa jókòó tẹ̀ tí wọ́n pín jẹ. Ìyẹn ni ò ní sínú Yorùbá nation. And that is why jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn ò ṣe fẹ́ Yorùbá nation. This is what we will never support. This is what we will never allow in our new nation. Imagine 2 trillion. Kó jẹ́ pé bọ́n ṣe pa ilẹ̀ Yorùbá, kó dẹ̀ mọ nílẹ̀ Yorùbá, kó jẹ́ ilẹ̀ Yorùbá náà ti lò ó, tó fi develop ilẹ̀ Yorùbá. Mo rí ẹni tó ṣiṣẹ́ ní ibi tó jẹ́ 11 hours síbi tó ń gbé l'Amẹ́ríkà. Ó dẹ̀ ń lọ kò late. Because ó lè jẹ́ underground railway ló máa lò. Ó ní tẹ́ ń pè subway àbí kílẹ̀. Láti jí láti wọlé. Iṣẹ́ Ṣàngó nìkan ló wọlé ní ìlú òyìnbó. Ní Nàìjíríà ní Ṣàngó ti ń wọlé. Ṣùgbọ́n ní ìlú òyìnbó èèyàn gan ń wọlé. Á wọlé, á lọ bá railway nínú ilẹ̀, á wọnú ẹ̀ lọ, á dẹ̀ gbé. Go to Japan, they have bullet train. Go to China, they have bullet train. Tó jẹ́ pé tó bá wọnú ẹ̀ 300 miles per hour. Kó tó ṣẹ́jú bí ilé píám, ó ti débi tó ń lọ. Píám, kó tó lajú bí ilé within 30 minutes, ó ti land síbi tó fẹ́ lọ. Tó jẹ́ pé tó bá ṣerú ẹ̀ sóńdó sí ilẹ̀ Yorùbá yìí nìkan, from Lagos to Ondo State, kò ní take ẹ ju 30 minutes, ó ti débi. Níbi tó ti ń dọ̀jì gallop gbúgbúlù gbàgàlà lójú títì. Tó jẹ́ pé ó fẹ́ ti Èkó wá sí Ondo State, òun lo 7 good hours lójú títì. 7 hours, 8 hours sometimes. 8 hours sometimes. Lọ́wọ́ wọn ní UK, wọ́n lo subway wọn with ìrìn 4 hours, 30 minutes, wọ́n ti débẹ̀. Pápápá, go to China. Owó tá à ń pa wọ̀nyí, ó lè ṣe. I am talking of custom alone. From custom alone, news yẹn èmi ló já ẹ lọ kà á. Today is 2nd of December. Go and check. Kò dárọ̀ mi. Òótọ́ máa ń korò ní òtítọ́ ọ̀rọ̀, a máa korò àdàbí ọmọ ìyá sọkúsọ. Tá a bá gba orílẹ̀-èdè wa, what we want is rapid development, rapid growth in our economy, in everything. That is what we want. So gbogbo ìjà tá a bá máa jà, a máa jà ń sẹ́yìn ni. Ń sẹ́yìn la máa jà ìjà yẹn. Torí kálukú dẹ̀ máa bọ́ kúrò nínú ẹ̀. Ó sọ̀rọ̀ wọ́n ní níbẹ̀. Lọ́la, another program is coming tomorrow. I am coming for Yoruba leaders. Ẹ̀yin àgbà ìyá àgbà ìkà. Tó jẹ́ pé intention wá ti yín ni pé kán change orúkọ Nàìjíríà. Àbí bẹ́ẹ̀ kọ́, kán pọ́n jẹ̀bẹ̀ láti sà fún yín, òun lẹ́yìn lẹ́yìn fẹ́. Ọ̀la, I am coming for you. The reason it will not work, mo ń bọ̀ fún yín lọ́la. Ẹni tẹ́ pé bá tọ́ sínú yín máa fún lépè. Ẹni tí àdúrà bá tọ́ sí máa fún ládùúrà. Lọ́wọ́lọ́wọ́ ìkùtì ẹ̀sà àdúrà tó wà lẹ́nu mi, Ọlọ́run ti bá mi tọ́jú ẹ̀ pamọ́ síbi kọ́lọ́fín. So ó láwọn tó ní àdúrà yẹn tí mo lè bá máa gbà fún. Ẹ̀yin tẹ́ jẹ́ pé ìpìlẹ̀ ni bẹ́ẹ̀ deserve, ìpìlẹ̀ la máa fún yín. Tá bá wá ṣépè títí jẹ́ pé òun rán mọ́, á wà kọjú sí yín lódindi. Àfẹ́sí yín, ẹ tó bá yẹ ká fàyà nínú yín àfàyà, ẹ tó yẹ ká yìnbọn pa nínú yín àyìnbọn pa, ẹ tó yẹ ká lẹ̀ lóko nínú yín à lẹ̀ lóko. That is the fact. Torí bí gbogbo yín ṣe ń wo, tẹ́ ẹ ṣe ń wo ilẹ̀ Yorùbá tó ń wó lọ tó, ìtẹ́ rí nínú wọn Nàìjíríà yẹn gan-an tẹ́ ẹ ṣe takú. Pé àfi tẹ́ bá ṣàwà nínú wọn Nàìjíríà yẹn, ìtẹ́ rí nínú ẹ̀ gan-an o, ẹ sọ gbò báyá. Àṣírí yín dẹ̀ máa tú ẹ̀ ní mú jẹ. Finally, to round it up, gbogbo ẹ̀yin fans wa pátápátá, a dúpẹ́ lọ́wọ́ yín. A hate Igbo, a dẹ̀ ní issue pẹ̀lú wọn. Yín hate Fulani yín sì ní issue pẹ̀lú wọn. But tèmi jáde lórí ni pé Yoruba land should be Yoruba land. And we want to get out of here. Gbogbo ìyàtọ̀ fi ń jẹ wá, tán ti mọ́ni generalize ṣe gbogbo ẹ̀. Àti ṣíjú ẹ̀, that is past. Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Because a máa jáde láìpẹ́ yìí, mo guarantee yín ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí. Ní àìpẹ́ yìí, a jáde kúrò ní Nàìjíríà. It is very clean and clear. Omoluka is my name. Share this program. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.